ṣe fẹ́ win kéèsì yẹn mi mọ̀ bó ṣe fẹ́ win ni o mo fi Ọlọ́run ọba tó bí tí n bá parọ́ kọ́ lọ́n fìyà jẹ mí ẹnìkan ní pé ṣé mo mọ fóònù ọba gẹ́yìn kó ń fẹ́ gba lọ́ọ̀yà fún àwọn ọmọ Ìkòròdú ọ̀gá tó ga ni pé bóun ló ṣe fẹ́ sọ fádájọ́ ọ̀dájọ́ náà máa bí ẹlẹ́rìí tí mo béèrè pé tó o fi kó nínú ilé ẹ̀ tó wọṣọ ṣán drug tó o fi wọnú mọ́tò ṣán drug àtòkù wò tẹ́lẹ̀ bí wọ́n ní bí òpònú bá ń sọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n kan wà tó máa pick point ó ti wà lórí iṣó ìyá tẹ̀kan mú bẹ́ẹ̀ mú observe ó wá ní ojú ń tì ẹ̀ báwo nítorí mọ̀ jẹ ló pa ẹ̀ nítorí mọ̀ bá dẹ̀ mọ̀ jẹ kì í rún nínú. Dasmi pé Sisi alágbàtọ́kọ ẹ̀ is another case entirely gbọmọgbọmọ ni wọ́n lè pààyàn. Bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Sisi alágbà ó bímọ obìnrin ọkọ ẹ̀ náà sì bímọ obìnrin how dare you tẹ́ fi lọ ń connect obìnrin níta kó wá kẹ́ máa ṣe three ń sọ wọn wá ní níta à ń sọ ní tó wà lórí social media ẹ̀ ń tèpè bọ́ọ̀lẹ̀ pé kán jáwọ́ ńbẹ̀ kan mọ́ ọ̀pá ń pẹ́ kó tó kú bíbélì nìkan pa wọ́n náà ní àti Quran láti ẹni single ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ó dùn gbọ́ gbogbo yín bímọ ẹ làbó ẹ bímọ kí ló dé tí ìwọ wá ń wo òbó olóbò lórí bẹ́ẹ̀dì tọkọ ẹni tó kó bọ̀ tó gbé ọyàn pàǹdọ̀rọ̀ bí ọyàn pọ̀pọ̀ ó gbé sóko dẹ̀ ń wo obìnrin tó ń dún ọkọ rẹ̀ tó ṣe nìkáì pẹ̀lú ẹ̀. Sodom and Gomorrah wọ́n destroy wọn lasting. ọmọ yẹn need therapy kó stop ẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ ń ṣe bàbá irọ́ ni. How do you feel comfortable kí n la òbò mi kọkùnrin tó kó bọ̀ dí mi obìnrin mi sì jókòó. ẹ̀yin ọmọ sí ibo lẹ̀ ń bálé ayé lọ ẹ wá níjọba òtọ́jú yín ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù bá gbéjọba ò lè gbọ́ sí ní láyéláyé torí pé bíbélì ní pé èmi ò di ọba ní ọkàn ẹ lọ ka sórí Fáráò Ọlọ́run ó di wọn ní ọkàn wọn sì ní gbẹ́bẹ́ àwọn ọmọ Ísírẹ́lì torí wọn fẹ́ parun kí ló dé tó fi lọ wọn ò lògùn fún ẹ wọn ò lògùn kankan fún ẹ olóò wà ní skul dàtí pé iṣẹ́ àrìsítò ló ń ṣe iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe wọ́n ní tọ́mọ rẹ kó lè fún ẹ nísìmí kì í ṣe dandan kẹ́ ẹ lọ léèwé ẹni tó rí tí ò lọ léèwé ń ṣorí eré láyé President Buhari ó kàwé Tinubu school thirty ló ní ṣe ní láti ṣe aṣẹ́wó láti máa ran yọra yín lọ léèwé. ìṣọ ìgbéga yìí ò ti kárùn torí dìgbò tá a fi rí ẹpọ̀n bí ẹpọ̀n kóró tó ẹwọ ẹpọ̀n bọ̀bọ̀ yẹn ńjọ́ mo ti ń dókó láyé ẹpọ̀n máa ń ní ṣéèbù ápù ni ó máa ń kẹtàn sọ́tún máa ń kẹtàn sósì ọ̀run nìkan.